mo fẹ́ kí afarabalẹ̀ wo fídíò yìí mo fi Ọlọ́run bàbẹ̀ wá ẹ jẹ́ ń gbé yín débẹ̀. mo lé mi o Ilé Ifẹ̀ sórí ìrun tèmi ṣé gbogbo aláwọ̀ láti Ilé Ifẹ̀ Ilé Ifẹ̀ tèmi èyíkéyìí tó bá rí kó jẹ́ nínú Ilé Ifẹ̀ ẹ̀gbọ́n tí pòfẹ́sọ̀ ìtún wí Ilé Ifẹ̀ wọn ò gbà láti jẹ́ Yorùbá tẹ́lẹ̀ orí wọn ò tiẹ̀ wulẹ̀ jẹ́ Yorùbá tẹ́lẹ̀ Ifẹ̀ Ìjẹ̀bú Èkìtì wọn ò gbéra wọn ní Yorùbá tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà láti máa gbéra wọn ní Yorùbá ni tẹ́ bá wà ń sọ pa Yorùbá a máa sọ̀rọ̀ Ọ̀yọ́ àtàwọn ìlú kan nígbà náà ẹ̀gbọ́n tí pòfẹ́sọ̀ yìí. As at 1886, all the Ekitis, all the Jeshas, tó wà ní ojú ogun, including the Ifes, náà wà ń bẹ̀, they were telling Oyinbo, tell the Yorubas to go back to their home. Mí ni pé wọ́n ra wọn bí Yorùbá. Because wọ́n ń ṣe Yorùbá. Nígbà náà. Ẹ mọ̀jà lọ nù tán, ẹ jẹ́ jọ máa fi ọpọlọ orí ìròyìn ẹ̀jẹ̀ jọ máa fi gbé. Ifẹ̀ tí ò gbà láti lẹ̀ pé Yorùbá lòun, tó jẹ́ pé ó padà dàgbà lẹ́yìn ọ̀rẹ́ yẹn fẹ̀ láwọn Ìjẹ̀bú àtàwọn kan ní pé Yorùbá làwọn. Ẹ sì pé bẹ́ẹ̀ lórí ìrun Yorùbá. Àkàsálíkà. Ó gbèrò. Tẹ́ bá ń sọ̀rọ̀ Yorùbá, ọmọ Yorùbá gidi gbọ́dọ̀ orírun rẹ̀ ó wà lọ sílùú Ọ̀yọ́ ni. No, according to this guy, lóòótọ́ gbogbo akọni Yorùbá ẹ̀yà Ọ̀yọ́ tàbí ilẹ̀ Ọ̀yọ́ ló ń jẹ́ Yorùbá. Ọ̀sẹ̀ ọ̀rọ̀ Yorùbá yìí ó ti jẹyọ rí nígbà kan even when we were in school. A gbòòrò wò pé kí ni ìtumọ̀ Yorùbá yìí gan kò ní ìtumọ̀ nínú èdè wa. Báwo wá lórúkọ yẹn ṣe dé kí ló fà á tí àwọn ọmọ kóòtù òjìbí tó kù sí sọ pé àwọn èdè orúkọ yẹn. Ìtẹ́jẹ́ kó yà wípé àwọn Fúlàní kan ni wọ́n sọ àwọn tó ń bá wọn jókòó pọ̀ nígbà yẹn ní orúkọ yẹn Yáríbá. Tẹ́ bá dẹ̀ wo ìtumọ̀ Yáríbá yẹn nínú èdè Fúlàní ó túmọ̀ sí ẹni tó wà straight forward mo ti sọ́rí kò fún wa ní ìtumọ̀ kan gúnmọ́ tó ṣe sàn nínú èdè tiwa. So ìdí ẹ̀ tí àwọn Ẹ̀gbá ò fi accept ni ẹ wá wo ìròyìn tó kọ́ jáde nílẹ̀ kóòtù òjìbí wọ́n pè ní ìròyìn àwọn Yorùbá àti Ẹ̀gbá. Nǹkan tó jẹ́ kí Ifẹ̀ Oǹdó Èkìtì kí wọ́n gba orúkọ yẹn ni pé orúkọ tá a mọ ìhun ìpínlẹ̀ a mọ ìtumọ̀ ẹ̀ àwọn kankan dé ń pè wá bẹ́ẹ̀ àwa náà wá ń jẹ pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà kò possible. Ọmọ kóòtù òjìbí ò kì í déédéé sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ta ní gbogbo ìsọ tó wà nínú èdè wa ló ní bá a ṣe hun wọ́n ní ìhun ìpínlẹ̀ wọ́n ní ìhun ìyọrísí wọ́n dẹ̀ ní ìtumọ̀ tó fún wa semantically. Nígbà míì a máa ń fi ìṣẹ̀lẹ̀ a máa ń fi gbé ọ̀rọ̀ kalẹ̀ a máa ń fi hun ọ̀rọ̀ tàbí ọ̀gangan ìṣẹ̀lẹ̀ tàbí ìrísí yàrá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nílẹ̀ kóòtù òjìbí yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tá a fẹ́ tẹ̀lú yẹn dó náà fi sọ ìlú mi lórúkọ tó dẹ̀ ní ìtumọ̀ nínú èdè wa èmi wà tó yẹ pé ọ̀gangan ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ wọ́n fi sọ ìlú yẹn lórúkọ fún àpẹẹrẹ ẹ wo Mọdákẹ́kẹ́ ibi tí ẹyẹ àkọ́ ti ń ké Mọdákẹ́kẹ́kẹ́ náà fi sọ lórúkọ àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú bẹ́ẹ̀ ẹ lọ wo orúkọ wọn. So ní ilẹ̀ kóòtù òjìbí gbogbo èdè wa ló máa ń ní ìtumọ̀ à ń pè kan ní ìhun ìpínlẹ̀ ìhun ìyọrísí àti ìtumọ̀ nínú ìmọ̀ ìṣẹ̀dá èdè. So ṣùgbọ́n èdè the word Yorùbá yẹn kò ní ìtumọ̀ kankan nínú èdè wa. Àwọn Fúlàní ní èdè àwọn ni wọ́n ní Yáríbá ni Yáríbá nínú èdè Fúlàní dẹ̀ túmọ̀ sí pé ẹni tí ò wá straight forward. Ìdí ẹ̀ nìyẹn tí àwọn tó kù ní ilẹ̀ kóòtù òjìbí báyìí Yáríbá àwọn ò ní jẹ́ orúkọ yẹn wọ́n ní àwọn ò ní jẹ́ ṣùgbọ́n àwọn Ọ̀yọ́ ń gbà yẹn tí àwọn Fúlàní ń pè lórúkọ yẹn àwọn ò mọ̀ túmọ̀ ẹ̀ sí nígbà tá a rí pé èdè ọ̀rọ̀ ẹ̀sẹ̀ jẹyọ ni kò ṣẹ́ jẹyọ nígbà tá a rí pé ọ̀rọ̀ yẹn ó fẹ́ mú èdè àbùkù dání Yáríbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ nípa orúkọ yẹn ẹ lọ wo YouTube gan kẹ́ka táìpù meaning of Yorùbá síbẹ̀ ẹ máa retí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa pé orúkọ yìí orúkọ Fúlàní sọ àwọn kan ní orúkọ ìpé kò yẹ ká máa jẹ kò yẹ ká máa jẹ so tẹ́nìkan bá wọn sọ pé yẹn torí pé àwọn tó kù nílẹ̀ kóòtù òjìbí òjò orúkọ yẹn tó túmọ̀ sí pé gbogbo àwòlọ́ láti Ifẹ̀ aláyé má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn orúkọ yẹn mo fún wa ní assignment lẹ́nu ẹ jẹ́ ká lọ ní èdè kóòtù òjìbí ọmọ kóòtù òjìbí ká lọ wá ìtumọ̀ Yorùbá jáde bí ọmọ ní ìtumọ̀ kò ní so nígbà tó yá kódà èmi gan mo ní àwọn àpilẹ̀kọ kan lórí ẹ̀ tí èmi náà ń gbò ní wò pé ok àbí Yorùbá ẹ̀ àbúlé túmọ̀ sí orí ọba ni àbí ìtumọ̀ pé Yorùbá ni àbí tí èmi gan ń wo mo ṣe ń gbogbo ok àbí ó ní ìtumọ̀ míì nínú èdè wa ni tá à ti rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ṣe ń ṣiṣẹ́ lórí pé bí ó ṣeé ṣe bí a lè padà relate ẹ̀ mọ́ èdè wa ọ̀rọ̀ tí mò ń sọ ó máa yí àwọn linguist tàbí àwọn tó bá yes ó máa yí àwọn linguist dáadáa àwọn onímọ̀ nípa ìṣẹ̀dá èdè a ṣe ń wo ni eléyìí kì í ṣe pé mi ìbàlú kankan jẹ́ ẹni tí àlàyé mi ò bá tẹ́ lọ́rùn kó jáde nígbà yẹn kó gbé proof jáde kó sọ ìtumọ̀ èdè yẹn nínú èdè wa kó sọ ìtumọ̀ Yorùbá nínú èdè wa. So number 1 yẹn number 2 tí alẹ́ bá wọn sọ wípé èdè pé èdè Ọ̀yọ́ ni gbogbo wa ń lò as èdè àjùmọ̀lò Yorùbá kì í ṣe èdè Ọ̀yọ́ o ọ̀rọ̀ yìí àti debate lé lórí pé ṣé èdè Ọ̀yọ́ ni gbogbo wa ń lò lóòótọ́ gẹ́gẹ́ bí àjùmọ̀lò Yorùbá àkójọpọ̀ gbogbo èdè tó wà nílẹ̀ kóòtù òjìbí la kó papọ̀ tájọ ń sọ tá a pè ní conventional Yorùbá language tẹ́ bá padà wo nǹkan tẹ́ máa mọ̀ pé ṣé ẹ mọ̀ pé èdè Ọ̀yọ́ tá à ń sọ táwọn èèyàn sọ pé èdè Ọ̀yọ́ là ń sọ èdè Ọ̀yọ́ là ń sọ ó yàtọ̀ sí èdè tá a fi ń kọ̀wé
ẹ lọ ka àwọn ìwé tó jẹ́ ìwé Yorùbá dáadáa táwọn èèyàn kọ kẹ́ wá compare pẹ̀lú èdè tí wọ́n ń sọ ní Ọ̀yọ́ kọ́ńk èdè tí wọ́n ń sọ ní Ọ̀yọ́ yàrá kó yàtọ̀ síra mi mọ̀ bí i understand èdè tá a fi ń kọ ìwé yẹn gangan tó fi ń ka ìwé tó ń ka nínú novel àwọn ìwé yẹn àwọn Yorùbá novels yẹn òun ni èdè àjùmọ̀lò Yorùbá tẹ́ bá dẹ̀ wá wo inú èdè yẹn ẹ pé àkójọpọ̀ èdè àdúgbò ni torí tí ẹ bá farabalẹ̀ wo àwọn ìsọ kan wà nínú ẹ̀ tó pé ó máa méjì mẹ́ta ẹ máa wá láti inú èdè àdúgbò kọ̀ọ̀kan tí máa sọ pé èdè àdúgbò ó ti yá àwọn tó yé bẹ́ẹ̀ tó lẹ́nu mi sọ pé bí a script ni mo mì tó pé tí Oǹdó bá padà tó bá wo inú èdè tiẹ̀ ó lè rí bí méjì mẹ́ta ń bẹ̀ tí Èkìtì bá wo inú èdè tiẹ̀ ó máa rí ń bẹ̀ tí Ògùn bá wo inú èdè tiẹ̀ ó máa rí bẹ̀ tí bí mo sọ ti fẹ̀ yún Ifẹ̀ á ní ìjọ wo lòun yún báyìí láti church bo lòun lọ mo dẹ̀ sọ nínú conventional Yorùbá language we have something like àyúnú àyúnbọ̀ lọ́wọ́ yún ẹnu ìjọ tí mo kọ́ sọ fáìnì kan pé ìjọ wo lòun yún báyìí ó ní o tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú èdè kejì ẹ̀ yún that is law èdè àtijọ́ ni so kí ni ìgbòrò kọjá bẹ́yìn sí ń rò so prof yẹn nǹkan tí mò ń sọ yìí ni prof yẹn náà ń rí ìfáà sí orúkọ táwọn kan fi ń pè wọ́n ni dáàbò pé yàrá pé nínú treaty yẹn àwọn òyìnbó sọ pé Ọ̀yọ́ and Yorùbá ni wọ́n dẹ̀ kó àwọn ìlú yẹn tó jẹ́ pé wọ́n wò ó pé àwọn ilé ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé Ọ̀yọ́ ti ń jẹ́ orúkọ mi tẹ́lẹ̀ ọ̀nà orúkọ tó Ọ̀yọ́ ń jẹ́ tẹ́lẹ̀ kí àwọn Fúlàní máa bọ̀ wọ́n ní Yaribana eléyìí ò sọ pé mo bàyàn lórúkọ yẹn ẹ tó bá sọ pé mo parọ́ òkè gbé proof ẹ jáde ìtumọ̀ Yorùbá yẹn Ọ̀yọ́ ti ní orúkọ tiẹ̀ ó dàbí ẹni pé bá a sì ń pe àwọn kan ní bí ká pé àwọn àlejò kan wà ní àárín wa tí wọ́n ń gbọ́ àárín wa àwa ń wo orúkọ kan ní èdè tó àfi ń pè wọ́n tí àwọn òdèmọ̀ pé orúkọ yẹn orúkọ tó ń tàbùkù wọn ni so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Yorùbá túmọ̀ Yorùbá wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ so gbogbo ìlú kọ̀ọ̀kan tàbí àwọn agbègbè kọ̀ọ̀kan nílẹ̀ Kóòtù Òjìbí ló ní orúkọ táwọn fi ń pè wọ́n based on bá a ṣe tẹ̀lé yẹn dó tàbí ọ̀gángan ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ tí a tẹ̀lé yẹn dó ṣẹlẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tá a tẹ̀ wọ́n dó so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn káni bí wọn kọ̀rọ̀ ilé tó ṣẹlẹ̀ sílẹ̀ Ọlọ́run èmi gan tiẹ̀ ti ń wò ní òpin sáà lè ní orúkọ mi tá a máa jẹ́ because táwọn Fúlàní náà bá fẹ́ bú wa wọ́n máa ń fọ̀rọ̀ yẹn bú wa àwọn Fúlàní máa ń fi orúkọ yẹn bú wa pé àwọn Yáríbá ni wọ́n àwọn ọmọ ìyá mi tó jẹ́ ẹ̀yà Ìgbò gan tí wọ́n wà sọ́sọ́mọ́ mi náà tọ́rọ̀ bá kàn àwọn náà máa ń sọ pé ṣebí àwọn Fúlàní náà ti sọ pé alẹ́ èèyàn báyìí ni wọ́n tọ́rọ̀ òṣèlú bá ti délẹ̀ wọ́n máa ń sọ orúkọ yẹn náà dẹ̀ máa ń rí fáàsì pé ṣebí nǹkan báyìí ni Fúlàní ń pè wá so ọmọ Ọ̀yọ́ tó máa ń yọ̀ sórúkọ yẹn tó nítorí pé gbogbo àwọn tó kù jẹ́ orúkọ yẹn torí bẹ́ẹ̀ ẹgbẹ́ àgàwọ̀ kan ó mọ nǹkan tó ń sọ ni o because mo ní ìwé tèmi gan kọ lọ́wọ́ pé bí a lè rí ètò orúkọ yẹn mọ èdè wa bí a lè ní nǹkan mi tó fara pẹ́ nínú èdè Kóòtù Òjìbí tá a fi twist ẹ̀ máa Fúlàní yẹn lọ́wọ́ ẹ kóòtù mi nǹkan tí mò ń sọ yìí it's what I know tẹ́ni tó bá dẹ̀ ní rọ́mọ pa kó jáde kó wá sọ ìtumọ̀ orúkọ yẹn fún mi kó sọ ìhun ìpínlẹ̀ kó sọ ìhun ìyọrísí ẹ̀ kó dẹ̀ sọ semantic meaning ẹ̀ fún mi the word Yorùbá mo fi fún wa ní assignment this is Ajomade bye for now.